kò tán síbẹ̀ o nígbà tí ọkọ òun tó tọ́lẹ̀tì tán tó fẹ́ ṣubú tí wọ́n ní kí wọ́n sáré gbé kún wà ṣubú ó ti bu àpòrò yẹn fún wọn ó ní kò sí nǹkan tó máa ṣe mọ́ ó ní kí wọ́n máa gbé lọ sí hospital tó fẹ́ gbé lọ àti bàbá àti ìyàwó wọ́n gbé wọn lọ sí police station wọ́n fa àwọn ọmọ bàbá tán wọ́n fi wọ́n lé àti ìyàwó tó nílé wọ́n fi lẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ tán nípa máa ti lẹ́yìn pa ìyá yẹn ti pariwo pé èmi mo nílé mi o èmi mo nílé mi wàhálà ìfòró náà nẹ̀ mi ì ṣe wálé mọ́ ibi ìfòró àti ìdààmú náà ni òun ò ṣe wálé mọ́ sítórì ibẹ̀ yẹn ìdí tí màá fi sọ ni wípé nígbà tí ẹjọ́ ìpọ̀ wọ́n padà béèrè ìyá yìí sọ pé ọkọ òun ni tóun fẹ́ láàárọ̀ ọjọ́ òun ni òun ò lọ́kọ méjì Ọlọ́run sì ṣe ọwọ́ òun jí sówó ìgbà tóun ralẹ̀ yìí òun sọ fún wípé mo máa ralẹ̀ kan ó ní torí ẹ̀gbọ́n òun ló bóun rà ó ní wọ́n bá ralẹ̀ kéde kan ó ní ogun ló gbé tí òun ó ní kì í ṣe abaláwo láti ilẹ̀ ìgbà tí orí kan ṣèkan ló yà bá òun fẹ́ lọ kọ́ ṣe abaláwo wọ́n ní iṣẹ́ tó máa kọ́ nìyẹn ló fi lọ kọ́ ọ nígbà tó wá dé bí inú ilé tá a wà yìí èmi mo kọ́ nǹkan mi ẹ sáà rí ẹ̀rí bá a ṣe kọ́ ojúlé kan tí mò ń lò ń bẹ yìí báyìí tí má ti ń lọ má ti nǹkan mi ó ti fẹ́ òkú fẹ́ ó ti fẹ́ àwọn mẹ́ta lé mi bí báyìí èmi mo jẹ̀kọ́ lé mi nígbà tó fẹ́ pa mí lòun ò wálé irú ìyẹn wo ni bàbá yìí gan jẹ́ ìyá yẹn sọ̀rọ̀ o àwọn àlọ́ ní ọlọ́run abáyọ tọ́jú ọkọ ẹ o ọkọ ẹ ò ní kú o aláàmì àbákúrú ń bẹ nígbà tá a kúrú ń bẹ a lọ sí wọ́n ti gbé lọ sí police station a lọ sí hospital nígbà tí tó ń admit ẹ̀ tó ń admit ẹ̀ tó ṣe kí lórúkọ ẹ̀ ló wá ní gẹ́yìn ò mọ kankan gẹ́yìn ò mọ kankan kẹ̀ òrírù èèyàn wò ní ẹ báyìí aṣáàkó lọ hospital a lọ sí police station ọkọ ìyá yẹn ó sì ń tẹ̀lé wa lọ máa yẹn wà ń bẹ̀ ibẹ̀ láwà tó ṣe pé máa yẹn pé ìyàwó ẹ̀ gbé nǹkan jẹ ìyẹn ìyá ọkọ òun ó gbé nǹkan jẹ kẹ̀ wọ́n ti rọ́ṣù ọ̀dọ́ hospital o pé wọ́n lọ mú snapper o nígbà tá a yanjú ọ̀rọ̀ àwọn sọ fún wọn pé ẹni tá à ń sọ òun náà nìyẹn ò ló fẹ́ parẹ̀ tó mú lọ sílé babaláwo wọn á ní kígè yẹn sọ̀rọ̀ báwo ló ṣe jẹ́ ẹ máa gbọ́ ó ní òun máa ń kí màmá kọjá òun ṣe POS ó ní ìjókòó ni màmá gbó lọ́wọ́ àwọn wọ́n wá níbi kí ìjọ káwọn fóònù káwọn fi bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ wọ́n á ní àkòsí dátà kò sí fún credit lórí fóònù òun wípé tí wọ́n bá yí credit kẹjẹ́ káwọn kóun ṣe credit ọ̀dọ̀ ẹ̀dá fún wá ṣe fún wọn wọn náà sábà ọmọ ẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣàfún ní nọ́mbà àwọn account number wọn ó ṣàṣẹ́ndì owó sí wọn àwọn làwọn kówó yẹn fún wọn jọ náà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sọ pé ìyàwó ọmọ àwọn ni kò fẹ́ rí ní àwọn látàn kò fẹ́ ṣe gbá kan ìyàwó ọmọ yín pé tó ṣe bẹ́ẹ̀ yẹn tó bá ṣàwọn obìnrin mi nínú ìdí ẹ̀ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé tó bá ti wá tó máa fẹ́ gbowó ìyàwó mi náà máa ń pò wọ́n á ní ṣíṣe POS só pè é ju kó o máa ṣiṣẹ́ ni só kàwé ni wọ́n ní òun kàwé o òun ní OND lọ́wọ́ níyàn sì ni ọmọ òun ní complain kó ń bá sọ̀rọ̀ wọ́n ló sì bá sọ̀rọ̀ pé ọmọ yẹn ó fẹ́ wá kéde kan nìkan sọ wọ́n ti kó mú CV ẹ̀ wá ó ní ìgbà tó mú CV màmá lóun mú CV fún wọ́n ní àwọn ti mú fọ́ọ̀mù àwọn o wọ́n ṣe lọ́mọ àwọn ò yẹ wọn àwọn fọ́ọ̀mù àwọn kó wà lọ́bọ̀ sí àwọn fẹ́ bẹ́ẹ̀ ní iṣẹ́ kọ̀ọ̀kan tó lọ àwọn ní irú iṣẹ́ wo ni wo àwọn ti múra ẹ̀ lẹ́ o mo fẹ́ kó o fi ọmọ mi ṣé bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe ìyàwó pé wọ́n ń yàwó dé mo fẹ́ kó o fẹ́ tó bá ti fẹ́ ṣùgbọ́n tó bá ti ń gbọ́dọ̀ sẹ́lẹ̀nu wàá lè fún láyè láti jẹ́ kó tọ́jú mi nínú ní kò sí wàhálà mo sọ pé àwọn ọjọ́ máa débì kan òṣèlú lọ́dọ̀ bàbá nìyẹn bàbá yẹn jẹ́ ṣe oríṣiríṣi nǹkan fóun ọyún tó ń fi wẹ̀ nítorí mọ́tẹ̀ fún kó máa fi eléyìí tó máa jáde kó fi fọwọ́ kó fi pa ojú òun powder òun náà wọ́n ní kó òun rà wáyé tó ń bá ń lò òun rà fún wọn cream wọn ṣe gbẹ ẹ̀ sóhun ń tẹ̀ fi wẹ̀ ó ní kó tó nǹkan máa lọ sí pé mò ń ṣe wá fi interview yẹn wípé ìjọ yẹn ìyàwó náà dẹ̀ wà ń bẹ̀ ọ̀sẹ̀ wọ́n ṣe tafíì fóun wọ́n rí pé àwọn òun ò gba títí tòun òun dẹ̀ dé wọn sọ fún wọn pé ó yà pé ìyàwó ọmọ yẹn ó burú lóòótọ́ kó gbá tòun wò pé òun ṣe bákan ṣé òun pé ọkọ ìròyìn sọ pé kó má wọrí pé òun máa gbà bọ̀ ṣọ́kọ ẹ̀ sọ fún pé ọ̀dọ̀ yìí ni mo ti wá ni wọ́n náà sọ fún ọmọ àwọn kó má sọ pọ́jọ́ mi ni o ti wá o imagine wọ́n ṣàgbà síbi iṣẹ́ so wọ́n ti parí iṣẹ́ tán rẹ̀ dì kó tó di pé ọmọ yẹn lọ ṣe lọ́dọ̀ ọkọ òun òun ni ókè kí wọ́n ti wá fẹ́ pa òun
nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ló ní pé káwọn pa pé tó wáyé ti pa ìwòjẹ́ máa wò wọ́n bá tọ́jú ọmọ bó ṣe méjì wọn náà máa bí wọn náà dúró síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ wọn ni kò sí wàhálà gbogbo àwọn náà mú suggestion yẹn wá òun dẹ̀ tẹ̀lé wọn sọ dé tì tó dẹ̀ yá tí owó ó fẹ́ máa já ìyá rẹ̀ àti màmá mo mọ̀ fẹ́ kí n tiẹ̀ ṣe nǹkan kan tí ọmọ tó bá ti ń fún mi lówó báyìí kó jẹ́ kó oúnjẹ ni kí n máa dá sí méjì fáwọn àwọn náà dẹ̀ ń gbà lọ́wọ́ ọmọ wọn kẹ̀mí ni kó má gbà bẹ̀rù sí pé wàhálà ti fẹ́ máa dé mo dé lọ́sọ̀dọ̀ bàbá padà mo dé sí bàbá lẹ́nu kò sí wàhálà ń bẹ pé a máa dọ́gbọ́n sí ni so gbàdé bàbá wa lọ síbẹ̀ pé kí ó kán dáàrin èmi àtọmọ wọn rú bàbá wa sọ bẹ́ẹ̀ fún un pé ìyá kọ́ ẹ ti wá o oníkádàárín wà tọ nǹkan tá a so papọ̀ á túká o wọn ni bàbá ẹ ṣàánú bàbá dẹ̀ fi hàn pé tó wà lè wà pé máa tẹ̀lé máa ṣe wọléwọ̀de ó lóun jẹ́ gbà fún bàbá láti máa ṣe wọléwọ̀de torí ibi tóun ti ń jẹun fẹ́ kán bàbẹ̀ jẹ ó lọ́mọ wọn kọ́lé fún wọn náà sọ́mọ ò kọ́lé fún wọn ni ọmọ wọn kọ́lé fún wọn ọmọ kọ́ mọ wọn ra ilẹ̀ fún mi ó ń kọ́lé fún mi màmá bẹ̀rẹ̀ sí gbógun ọmọ náà ti ra ilẹ̀ fáwọn náà ó kọ́lé fáwọn náà bọ̀kọ̀ tó màmá kò sí ètò màmá tó máa ń tó màmá so náà bàbá nǹkan tẹ́ ẹ so yẹn ibo lẹ so sí bàbá ní pé ó wà nílé padlock ní àwọn dẹ́ẹ̀dì kan sínú omi sí ẹ̀gbẹ́ odò kìíní kan báwo ni sọ lè ba nǹkan gbogbo tẹ́ ṣe báwo ni lè bàjẹ́ bàbá ní ó máa túnjọ́ mélòó kan wọ́n ní kò túnjọ́ mélòó kan gbogbo tẹ́ bá fẹ́ ẹ̀sọ́ ìgbà ní síkẹ́ lọ gẹ́ẹ̀tì ẹ̀ wá wọ́n sáà sọ ògùn tó ń fẹ́ wọ́n ní òkè mọ́tò ṣàtìlẹ́tì wo tẹ́ fẹ́ báyìí ó yá mọ́tò àwọn mọ́tò ọlọ́pàá yẹn náà ni tó ọbọ̀ kọ́ ó fún wọn lówó ó ní ẹ má wọ̀rí any amount but ẹni tó darí lídìí ẹni tó darí kinní yẹn ọmọ onífọ̀n oníṣẹ̀ṣe ni ẹni tó darí ọ̀gá ọlọ́pàá tó darí àwọn nǹkan yẹn owó ti gbé wọn yẹn lọlé wọn bá gbogbo ẹ̀ jẹ́ ni ẹ̀rọ tó gbogbo tó wà lára ẹ̀ tó ti fún jẹ tó máa fi bàjẹ́ wọn ní onílé wọn ṣe gbogbo ẹ̀ bó bá wọn tó bá ti kú bàbá yìí ti kú òun ò ní mú lọ sí kóòtù kó tó pààyàn o òun máa sọ pé rọ́ọ̀bù ni ẹni ẹni gbìdò olè wọn apààyàn tó wáyé ti pààyàn mistakenly by you die by mistakenly ni torí pé ẹ̀yin lọ̀gá àwọn olè so kò sí ìrètẹ́ fẹ́ ṣe ẹ máa padà kú ni ọ̀ká àwọn fún yín nìkan jẹ táwọn bá ti po sìmẹ́ǹtì fún yín tẹ́ ẹ ti mú táwọn ti clean lẹ́nu yín àwọn agbé wálé dókítà ẹ̀dẹ́kù kò jù yẹn lọ so ẹ má wọ́n ti wá sọ pé ẹ má pa àwọn kọ́sì òun jẹ́jẹ́ wọ́n parí gbogbo ẹ̀tàn ìtàn fún wọn àwọn ọlọ́pàá bẹ àwọn dókítà ní pé wọ́n fẹ́ fún ní nǹkan tó ṣe spiritual ní kìlọ̀ nǹkan àwọn dókítà ní pé this thing is against our profession ní ẹ̀jọ̀ ẹ má bínú wọ́n ṣàfún nígbà tí wọ́n fún gbogbo ẹ̀ wọ́n ní ibi tó sùsù lórí ibẹ̀ yẹn ó yá kísà ó dẹ̀ bi fòǹfò nínú èbí ọ̀nà sáà ṣojú ẹ̀ wọ́n take ẹ̀ wọ́n tún gbọ́dọ̀ sí police station padà àti bàbá àti gẹ́yìn ló dẹ̀ wà ní prison tó tí wọ́n mọ́ ọ́ dẹ̀ wà ní police station nínú guide room tó tí wọ́n mọ́ wọ́n wá síbẹ̀ wọ́n wá bọ́ sọ̀rọ̀ ìyá ọkọ òun tó sọ pé ó gbé nǹkan jẹ wọ́n ti lọ síbi tó ti gbé nǹkan jẹ àwọn ọlọ́pàá lọ síbẹ̀ bàtà débẹ̀ wọ́n á gẹ màmá wọ́n á gẹ̀ mọ́ irin wọ́n sọ fáwọn tó wà bẹ́ẹ̀ pé attempt murder ni ìyá yìí ṣe o wọ́n fẹ́ pa èèyàn méjì so tára wọn bá yá wọ́n má jẹ́ kí wọ́n lọ lé o àti pé ẹni tó sọ pé wọ́n gbé nǹkan jẹ wọ́n ti bá àwọn ẹ̀gbẹ́ tán fún ní tíì wọ́n mi wá mu tíì ebe wọ́n gbé nǹkan jẹ ni wọ́n gbé nǹkan jẹ pé kò kíní ẹ̀ wọn ò tíì mu púpọ̀ ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ó parẹ́ ọlọ́kà ẹni ya parẹ́ bó ṣe ní bọ́ ìyá junior mo mọ̀ pé mo ṣe ọ ní màmá ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ mi ọmọ yìí lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ mi ṣe bẹ́ẹ̀ rí mi pa ọdún ọba tó jù mí lè rí kẹ́ rí mi pa bó ṣe ní pé bó ṣe sọ fún àwọn tó wà bẹ́ẹ̀ ni pé ó fẹ́ pa àwọn náà ṣe ní ẹ fẹ́ pọ ọmọ yín ẹ pẹ́ àti pàyàwó ọmọ yín ọmọ tẹ́ẹ̀tọ́ wọ́n ṣe mú ìyá yẹn nìyẹn ní àwọn fún wọn ní akọ́p sọ̀rọ̀ báyìí àtẹ́mọ̀dà ni ọ̀rọ̀ mọ́dà ló wà ń lẹ̀ kó gbọ́dọ̀ lọ o kó gbọ́dọ̀ lọ àwọn ń bọ̀ ní ọkọ̀ ìbá bẹ̀rẹ̀ sí bẹ̀ jọ ó ṣàmù pé ìyá ọkọ ẹ̀ ìyá ìwọ ní wọn ṣe ìyàkọ tèmi o kò ṣe ìyàkọ tèmi bàbá ọkọ mi ò tẹ̀lé wa lọ tó ń sọ pé tí bàbá yẹn bá lọ báyìí pé àwọn lè pa síbẹ̀ ọmọ táwọn tọ́jú táwọn kó gbé táwọn ṣe gbé ó gbọ́mọ ilé ní kòkó ni àwọn ṣáṣe gbàtà kúrò ń bẹ̀ àpàdà sí police station wọ́n lọ establish case yẹn àṣẹ ogbó ẹ̀ wọ́n ti establish case already but wọ́n establish case ìyàkọ náà àṣẹ ogbó ẹ̀ ìyànjú ẹ̀ àti ṣeun kò tí ì tàn síbẹ̀ o nítorí wípé ọmú ìyàkọ wọ́n ti wà ní police station wọ́n wá ní wọ́n gbẹ́jọ́ lọ sí court bàbá ọkọ mi sọ pé ẹjọ́ ẹ̀ máa lọ sí court
ọkọ mi máa ń bẹ̀